ẹ̀rù ń bà mí. Ẹni tó sì wẹ́jú lẹ́rù ń bà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, mo kí ọ̀rẹ́, mo kí ọ̀tá, mo kí kò jọ̀rẹ́ kò jọ̀tá. Ọ̀rọ̀ lọ́rọ̀ la fi ṣàríkọ́gbọ́n, ọgbọ́n ọlọ́gbọ́n la fi kọ́ra ẹni. Ẹ̀rù ń bà mí. Ó ga o. Ó ga o. Ṣé ẹ sá ti ra bán? Ṣé ẹ sì ti ra ẹ̀tù? Ṣé ẹ ti ra àyà? Ṣé ẹ ti rẹ̀pà? Ṣé ẹ ti kó owó fọ́mọ líle? Ṣé ẹ ti tójú bọ gbogbo bí ẹ fẹ́ tójú bọ̀? Ẹni tó bá fẹ́ gbérí ṣé ẹ ti sọ kí wọ́n ti pa wọ́n dànù? Ẹni ó bá tún fẹ́ gbìyànjú ṣé ẹ ti parí gbogbo ètò? Ṣé ẹ ti sáré bẹ́ẹ̀ ṣe wọlé primary? Ṣé ẹ ti ń gbìyànjú bẹ́ẹ̀ ṣe wọlé secondary? Bẹ́ẹ̀ ti wọlé ìjọba tẹ́ sì rí ìjọba ṣe. Tí ẹ bá ti wá wọlé náà tán kọ́, ṣe bó oúnjẹ náà lẹ́jẹ̀ báwa náà ṣe ń jẹun. Omi náà lẹ́mu báwa náà ṣe ń mu mi. Ẹ kàn lè jẹun tó wù yín, ẹ lè wọṣọ tó wù yín, ẹ lè lọ bí ó wù yín, ẹ sì lè mọ ọbọ kílẹ̀ ọmọ. Wọ́n ní bọ́ láyà kó ṣèkà, tó bá rántí ikú Gáà kó sòótọ́. Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà ní mẹ́rù bà mí. Mo rántí inú ọyẹ́, mo rántí inú ooru, mo rántí inú ọ̀gìnìtì, mo rántí ọjọ́ ẹ̀gbẹlẹ̀, mo rántí ọjọ́ ẹ̀wọ̀ tí Adébáyọ̀ ọmọ ìyá Aláró, ọjọ́ tí ó dòru dúdú bojú, tí ó dúró lójú ọ̀nà dọ́kọ̀ dúró, táwọn onímọ́tò, àwọn ọlọ́kọ̀ èrò àtọlọ́kọ̀ àdáni tí wọ́n fi lẹ́bùn, tí ó sì di ẹ̀bùn ọ̀hún ó dilé. Mo rántí ọjọ́ tó tẹ̀lé àwọn èèyàn ńlá láàrin ìlú tí ó gbébọn tẹ̀lé wọn. Mo rántí ọjọ́ tí wọ́n ó sùn tí Adébáyọ̀ Àlàó Àkàlà ò ní sùn. Ọjọ́ tọ́mọ olówó ń jarunpá tádébáyọ̀ ò gbọ́dọ̀ fojú kun oorun nítorí àti tọ́jú ọmọ tiẹ̀ náà. Ọjọ́ tí sáré jìnnìjìnnì tí bẹ́rí bíi kétí ẹ̀ ó jábọ́, tí jansẹ̀ mọ́lẹ̀ bíi kẹsẹ̀ ó fòyọ. Ó ṣiṣẹ́ ajé títí. Adébáyọ̀ padà wá dolóṣèlú nígbẹ̀yìngbẹ̀yìn. Ẹ̀yìn tákàlà dolóṣèlú tán kọ́ o. Ó ti ẹ̀ sàwọn kan kó tó dalága ìjọba àbílẹ̀. Mo mọ̀ talága ìjọba àbílẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kó tó padà di gbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kò pẹ́ kò jìnnà tí bàbá Ràṣídì Ládọjà wọlé tán tó ń ṣèjọba, tákàlà náà sì ń tẹ̀lé gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ọ̀rọ̀ yí bìrí, ìjà Adédìbú, àràrán bọ́ǹbù lọ́wọ́. Wọ́n rí ìrànlọ́wọ́ ìjọba òkè látọ̀dọ̀ Ọbásanjọ́, wọ́n gbọ́n Ràṣídì yọ. Kí ni wọ́n gbọ́n bàbá Ládọjà kúrò nípò sí? Ní Àkàlà dọ̀bálẹ̀ wọ̀ nígbò ó dé Mọ̀lété. Bí wọ́n ṣe ń búra fún tán nílé ìjọba, ó ní Mọ̀lété yá. Ẹ wá rántí adúrú ẹni ó soríire. Ṣé ẹ lè gbàgbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́nà rẹ̀ là? Ẹni tí ń wáṣẹ́ tá a fún níṣẹ́, ẹni tí ò rí jẹ tẹ́lẹ̀ tó dẹni tí ń jẹ sẹ́kù. Mo mẹ́ni ó parí ilé alájà méjì láàrin oṣù méjì nínú ìjọba Adébáyọ̀ Àlàó Àkàlà tí ò sì ralẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dáa fún lọ́rùn ẹ̀yìn. Abarapá ti gbogbo ayé ọ̀kùnrùn tara ẹnìkan. Lórí kí là á fi ilẹ̀ dọ́mọ? Lórí bọ́mọ ẹni ṣe rógún ẹni jẹ. Lórí bọ́mọ ẹni ṣe rí ṣòkòtò ẹni wọ̀ bá pẹ̀yìn dà.
sógun ọ̀hún ọ̀wá ní padà làwọn lóògùn, ṣé ṣòkòtò ọ̀hún ò ní padà sò wọ́n nídìí? kí lè tá a kọ́ dọmọ kó mọ́ dègún, kọ́kọ̀ tá a rà dọmọ kó mọ́ padà di kàyàkàyà. Adébáyọ̀ Àlàó Àkàlà, ó mà ṣe o, iná wá dilẹ̀ lẹ́yìn àsùnsùjẹ. Ìkànnù ọmọ Àkàlà wá lọ ilé ẹjọ́, wọ́n ní wọn ò ríjà parí látìgbà tí wọ́n ti sìnkú Àkàlà. Ó wá lọ ilé ẹjọ́, ó wá gba ilé ẹjọ́ lọ, wá ní kí wọ́n wò òkú bàbá àwọn, kí wọ́n wá ṣe DNA test. Ó ní kí Àkàlà ọmọ sinmi, ó ní kó mọ ìyá aláró ọmọ sùn tí bá ń sùn kí wọ́n jí. Mo ní nítorí kíni? Wọ́n ní nítorí ogún ẹ̀ tó fi ilẹ̀ náà ni, nítorí ilé tó fàágùn kọ́, nítorí ọrọ̀ tó kójọ kó tó lọ, kí wọ́n jí kó mọ́ sùn ní kòtò, kí wọ́n fọ́ gbogbo táìsì tí wọ́n fi ṣe ilé ìkẹyìn rẹ̀ lọ́ṣọ̀ọ́, kí wọ́n tún wú jáde ní bọ̀rọ̀ gidi, kí wọ́n wá gbé òkú Àkàlà gẹ̀gẹ̀gẹ̀. Tó bá ṣe yín ni wọ́n bá kí wọ́n kó, bí wọ́n bá run orí ẹ̀ ń bẹ̀ kí wọ́n kó, bó ṣe gun ni wọ́n bá kí wọ́n lọ lúbúlúbú, bí wọ́n bá sì bá ẹran kí wọ́n padà gé, kí wọ́n wá gbé lọ laboratory, kí wọ́n lọ rèé jọ́, kí wọ́n wo kẹ́míkà tí ń bẹ ńbẹ̀, kí wọ́n wò bóyá ó bá tara àwọn ọmọ méjèèjì mu. Nítorí kíni ó jẹ́? Wọ́n nítorí ilé ńlá rẹ̀ tó kọ́, ó láwọn ẹ́stéètì ńlá kan, wọ́n ní ló dìjà ń gba Àkàlà kú tán. Wọ́n ní wọ́n pọ̀ ní owó ńlá ní báǹkì tilẹ̀ yá àti tòkè òkun, níbi tí wọ́n ti rí náírà, dọ́là àti pound sterling. Wọ́n ní nítorí eléyìí Àkàlà ò gbọ́dọ̀ sun àsùnfojú lérun. Wọ́n ní kí wọ́n jí Àkàlà bí bá ń sùn lọ́wọ́. Wọ́n ní tí wọ́n bá ń kẹ́ lọ́wọ́ kí wọ́n ní wọ́n dọ́wọ́ kẹ́ ìdúró náà. Wọ́n ní nítorí pé àwọn máa ń jà sí tó fi ilẹ̀ lẹ́yìn tó ti lọ. A ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ, iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan a dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ? Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mọ àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀, toró gbayì púpọ̀.